pásítọ̀ Agbala Gabriel ó ti padà wọnú wàhálà báyìí, ó ti padà kóra rẹ̀ sínú páńpẹ́ àwọn ọmọ Nàìjíríà. Àwọn ọmọ Nàìjíríà ti jáde o, wọ́n ti ń sọ̀rọ̀ wípé ìyẹ́ ó yẹ kó ṣe bẹ́ẹ̀, ṣé ó yẹ kí pásítọ̀ Agbala Gabriel ṣé ó yẹ kó ṣe báyẹn. Kí ni ẹ̀yin lérò pé ó yẹ kí pásítọ̀ Agbala Gabriel ṣe? Ìjẹ́ ẹ̀yin rò pé ó tọ́? Ìjẹ́ ẹ̀yin rò pé ó yẹ kí pásítọ̀ Agbala Gabriel kó máa na Muyideen, kó tún máa fi ẹnu ara rẹ̀ sọ wípé òun tún ń nà án? Ìyẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? Èmi rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o. mo ní kó dọ̀bálẹ̀, mo mú pankẹ́rẹ́ tó dáa, mo ti ẹ̀kọ́ nànà, mo kọ́ nà pankẹ́rẹ́ nípa sóko rẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, ìjẹ́ ẹ rò wípé ó yẹ kí pásítọ̀ Agbala Gabriel kó máa na Muyideen, kó tún máa fi ẹnu ara rẹ̀ sọ ní gbangba ní pọ́blíkì pé òun tún ń nà án? Ọmọkùnrin tó jẹ́ wípé tó ti dá lọ́ṣọ̀ọ́, tó ti jẹ́ pé òun níyàwó nílé, ìjẹ́ ó yẹ kí kó rí bẹ́ẹ̀ o? Púpọ̀ lára àwọn èèyàn wọ́n sọ wípé Muyideen pé ara rẹ̀ ò yá, ṣùgbọ́n ẹni tó jẹ́ pé òun níyàwó nílé, ṣé ìyẹn la máa sọ wípé kò gbádùn ni? Kí ni ẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀? Ìjẹ́ ẹ rò pé ó yẹ kí ọwọ́ òfin kí ó mú pásítọ̀ Agbala Gabriel, tàbí ẹ rò wípé ó yẹ kí Muyideen kó lọ túbá níwájú pásítọ̀ Agbala Gabriel? Kí ni ẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀? Torí wípé ọ̀rọ̀ yìí kò yé wa mọ́, ọ̀rọ̀ yìí ó sọ sí ni lẹ́nu, ó buyọ̀ sí nǹkan tí ẹ bá rò pé ó yẹ kó ṣẹlẹ̀. Ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀ ẹ má jà o. Ó dìgbà.